ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Mi ò tí ì pààrọ̀ orúkọ mi. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi ló máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàá ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tí gbogbo wa tá a jọ ń pòǹgbẹ pé kí Olódùmarè kó má jẹ́ ó bàjẹ́. Orílẹ̀-èdè Yorùbá. Ṣáájú ohun gbogbo mo fìbà fún Olódùmarè ọba tó dá mi, ọba tó mọ mi, ẹlẹ́dàá tó ṣẹ̀dá mi, tọ́mọ tí màá yà tọ́mọ tó ní kálukú wálé ayé wá ṣe. Mo ṣe sàdánkátà sólódùmarè. Mo kẹ́yìn àlè ulamahu warasatul anbiya ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mo kí yín o. Mọ̀kádàm sheik àfa akọ́mọlédè akọ́mọníkéw. Pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá mo kí yín, mo ní asàlámù àlékún warahmatullahi ta'ala wa barakatuhu. Lẹ́yìn tí mo kí gbogbo mùsùlùmí tán mo wá tara ṣàṣà. Mo kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù, sẹ́ráfì sẹ̀lẹ̀, mẹ́tọ́díìsì, gbogbo yín pátápátá ni mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o àti gbogbo ìdílé yín pátápátá. Mo tún wá kí ẹ̀yin bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin tẹ́ ẹ di òpó ìṣẹ̀ṣe mú tẹ́ ẹ jẹ́ ó dàrú, ẹ̀yin tẹ́ ẹ gbàgbé ilé, ẹ̀yin tẹ́ ẹ torí ẹ̀sìn àjòjì kẹ́ ẹ sọ lẹ́nu. Mo kí yín, mo ní àbọ̀rúbọyé o, àbọ̀yìnbọ̀ ṣiṣẹ́, ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe gbòwà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀jọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ pọnmọ tọmọ yìí fi jábọ́, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọ. Tọmọ yìí fi ṣìṣe Ọlọ́run ṣe. Tẹ́ ẹ dúró tọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ ń fi ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀ torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣègbà yín, mo ṣèbà yín o, kíbà o ṣeun. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Ọlákùlẹ́yìn Owólabí. Mo wá fẹ̀yìn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjìrè. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé, lórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, lórí gọ́vnà Abíọ́dún Oyèbámijí, lórí gọ́vnà Ayédatiwa, lórí gọ́vnà Babájídé Sanwó-Olú, lórí gọ́vnà Adémọ́lá Adélékè. Gbogbo yín pátápátá mo kí o, tèèdè Kwara, tèèdè Kogi. Torí ọ̀pọ̀ àwọn èèyàn máa ń sọ pé kí ló dé táyé ka Kwara mọ́ Yorùbá, táyé ka Kogi mọ́ Yorùbá. Torí náà nǹkan mo kí gọ́vnà Abdulrasaq ti Kwara, mo dẹ̀ kí gọ́vnà Òdòdó ní ìpínlẹ̀ Kogi. Mo wá kí bàbá mi ní Professor Banji Akíntóyè alànà fọmọ Yorùbá. Mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run, àjíǹde ara yóò máa jẹ́ o. Ẹ̀yin lá máa bá, àwa lá máa wá, ẹ̀yin lá sì máa bá lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rè ilé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní mọ sàárè ọmọ àlùbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lọ́wọ́. Bá a ṣe ń ròrùn yín sásọ báyìí, Olódùmarè á jẹ́ ká túbọ̀ ròrùn yín sásọ sí. Ẹ̀yin ọ̀pẹ́ wọn à ní sẹ́mi yín légbodò bí wọ́n ṣe sẹ́mi àwọn aṣíwájú tó yẹ kí gbọ̀n kú tán náà wọ́n á ṣẹ̀ṣẹ̀ ń celebrate wọn. Nígbà Abíọ́lá kú tán náà ṣẹ̀ṣẹ̀ ń fún ní GCFR. Nígbà Abíọ́lá kú tán náà ṣẹ̀ṣẹ̀ tó declare ìjọ tá a dìbò tó dáa jù ní 1993 June 12
láyẹ̀ṣẹ̀ tó declare rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tó dára, gẹ́gẹ́ bí ọjọ́ pàgbà mi ìjọba ara wa. Torí náà ńkọ́ wọn à ní fi kú, wọn à ní fi sẹ̀san fún yín. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń bẹ ní diaspora, tẹ́ ń bẹ lamẹ́ríkà, ní London, ní Indonesia, ní Japan, ní Germany, ní Washington DC, everywhere, ní Brazil, Mexico, everywhere, Uruguay, everywhere tẹ́ wà. àánú Ọlọ́run, ààbò Ọlọ́run tó dájú tó nípa jẹ̀wúrin lọ yóò máa wà lórí gbogbo yín o. wọn à ní rùkú yín wá sílé, iṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò ní dojú ìjà kọ yín. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílé pátápátá wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín. àlùbáríkà àwọn tí Olódùmarè kó lé ayé lọ́wọ́. lẹ́ẹ̀ tó rí mi, ẹ gbọ́dọ̀ má rí mi. n tí ojú mi rí lónìí ni mo ní wá fi tó yín létí. n tẹ́tí mi gbọ́ ni mo ní kí n má jẹ́ tẹ́tí yín ó di sí i. torí wípé kúrọ́kúrọ́ kú sójú eérú, olóòótọ́ nìkan ló kú ló nasẹ̀ sáàrò. ìyá Onítìrí ti tàn wá jìnnà, ìjìnlẹ̀ mákọ̀ọ̀sí ti tàn wá jìnnà. ní tí mo rí lónìí, mo mà ṣèdárò alábíàmọ, mo sì tún kí Ọlọ́run pé dájúdájú Ọlọ́run lèèyàn mà máa sìn, elédùà lèèyàn mà máa sọpẹ́ fún, elédùà lèèyàn mà máa bọ̀. kábíyèsí rèé Ọlọ́run. mo wá fẹ́ béèrè kí tó máa wọnú ọ̀rọ̀ lọ, ẹ bá ń bi ìyá Onídìrí, ẹ bá ń bi ìjìnlẹ̀ Marcus, ẹ bá ń bi Black Goat pé kí ni wọ́n ń parọ́ fún ọmọ Yorùbá sí? Kí ni wọ́n ń tan ìran Yorùbá sí fún kíni? Kí kíni má bàa ṣe? What did they stand to gain nínú irọ́? òkòtó irọ́ kò sí bí èèyàn ṣe lè ta tó yọ padà já ni. lọ́jọ́ kìíní àná tí àwọn ọmọ ológun ìyá Onídìrí tẹ́ lọ rèé kojú ìjà sí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá gbègbè sí akin wípé nígbà ìpínlẹ̀ yìí jẹ́ mọ́ mi lórí, tí wọ́n sì kó gbogbo wọn gidi gan. lẹ́yìn tí àwọn ọmọ ogun ìyá Onídìrí tó pera wọn ní the Democratic Republic of Yorùbá, lẹ́yìn tí wọ́n ti jọ ṣeré ọwọ́ pẹ̀lú ìbọn pẹ̀lú àwọn ọmọ ológun àtọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ tí apá àwọn ọmọ ológun Nàìjíríà péréte tó kojú wọn tó ká wọn, tí wọ́n sì kó gbogbo wọn gidi gan, tí wọ́n lọ rèé kọ́kọ́ tì wọ́n mọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà, lẹ́yìn tí gómìnà tó wá pàṣẹ pé gbogbo ilé o tí ìyá Onídìrí àti àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń lò pátápátá kó di wíwó kanlẹ̀, tí wọ́n sì wó kanlẹ̀. lẹ́yìn náà gómìnà ní wọ́n kó ọrẹ ilé ẹjọ́, wọ́n fi ẹ̀sùn ìsopàǹpá gba ìjọba wọ́n fi kàn wọ́n, ìdìtẹ̀gbàjọba, àìní ẹ̀tọ́ sí ìbọn, sí ohun ìjà olóró wọ́n fi kàn wọ́n, terrorism, ìgbésùmọ̀mí wọ́n fi kàn wọ́n, àtàwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. adájọ́ adjourn sí August, ó dẹ̀ ní pending the time tó ń fi adjourn sí August yìí o, ká lọ rèé kó wọn kí a máa gbatẹ́gùn, kí ọyẹ́ ọmọ fẹ́ sí wọn, kátẹ́gùn ọmọ fẹ́ sí wọn ní òkè òjé tí gbogbo ọmọ Ìbàdàn mọ̀ sí Agodi. òkè òjé làwa máa ń pè é, pé ká lọ rèé máa gbatẹ́gùn lókè òjé lágodi correctional center, ìyẹn ọgbà ẹ̀wọ̀n tí ìjìnlẹ̀ Marcus àti ìyá òfò tán ní àtàwọn adelé àdánwò tó wá bọ́ta tó ní re irá o, àwọn tá a rí tí wọ́n kó yẹn o òtẹ́ẹ̀lì là ń wá o, tí wọ́n ń jayé rúnra, tí wọ́n ń jayé falafala bó ṣe wù wọ́n. gbogbo ẹni tó parú rọ́bà yìí látòrí ìjìnlẹ̀ lórí gbogbo wọn ní lálẹ́. irú fìtínà ìdààmú tẹ́ kó àwọn tán kó ìran wọn sí, irú ìdààmú wọn ò ní wọn lórí yín. mọ́lọ́mọ́bọ̀ wọn ọ̀bọ́mọ jẹ́ o, mo fi ọba tó ní ẹ̀mí mi búra, ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá parọ́ kí n má jèrè,
mo wà ní correctional center òkè òjé lágòdì ìbàdàn lónìí. kété tẹ́ ẹ bá ti fẹ́ wọ inú prison wọ́n béèrè pé ta lẹ̀ ń wá. fúnra àwọn warders àti military police tí ń bẹ́ńbẹ́ wọ́n ní ṣé kì í ṣe àwọn Yorùbá nation lẹ̀ ń wá o. pé tó bá ṣe pé àwọn ọmọ ìyá onídìrí ilẹ̀ ń wá ẹ̀yin náà wọ gbàgà. bí a ṣe ń sọ nìyẹn. tí gbogbo ẹ̀yin ọmọ ẹran tẹ́ǹtẹ̀ ìléyà onídìrí tẹ́ bá wá fẹ́ sọ pé rọ́ ni ẹ̀mí kara yín available kájọ lọ sí correctional center lókè òjé lágòdì lọ́la. tòró lórí ibú ara yín intent sọ fún ọmọ Yorùbá ni wípé wọ́n ń bẹ́ ń bí wọ́n ti ń jayé rúnra. ó mà ṣe o ìjìnlẹ̀ ìwọ náà sì bímọ. ìyá onídìrí ìwọ náà sì bímọ ó sì lérò pé ó jèrè ọmọ. ó sì lérò pé ó kú síbi tásọ rẹ̀ wà. gbogbo àwọn ẹlẹ́wọ̀n ní correctional center òkè òjé lágòdì ìbàdàn ní gbogbo wọn ń ṣeré káàkiri. mọ̀lẹ́bí wọn lóore ọ̀fẹ́ láti fojú rinjú pẹ̀lú wọn lábẹ́ bírú ẹ̀ṣẹ̀ tán bá ṣẹ̀ bí ọ̀bá tiẹ̀ tí ì lè wúwo tó. wọ́n fojú kàn wọ́n. àwọn ẹbí àwọn tí yọ onídìrí tó dà sádánwò wọ́n fún wọn lóore ọ̀fẹ́ àti wọlé bèlè ń tà sé pé wọ́n ò tiẹ̀ rí hàn. àkọ́kọ́ nù. ẹ̀ẹ̀kejì ẹ̀yin olórí burúkú pípù yìí mọ̀ gba agbẹjọ́rò fáwọn tí wọ́n kò léyìí tó túmọ̀ sí wípé kò sí lọ́ọ̀yà kankan kò sí agbẹjọ́rò kankan tó fẹ́ dúró fún àwọn èèyàn yìí láti gba ẹjọ́ wọn rò níwájú ìjọba Nàìjíríà níwájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣètìrí pé ẹ ti da àwọn ẹni ẹlẹ́ni sí oh God. ìbéèrè mi wá ni wípé ṣé ojú lásán ni àwọn èèyàn ìyá onídìrí ní ẹ fi ń twist ọpọlọ àwọn èèyàn ni àbí àwọn èèyàn náà kulẹ̀ gọ̀ náà ya amukun mọ́gàrí torí kò fẹ́ yé mi. àárín yẹn ṣókòkò. ìgbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ lénìí omi bọ́ lójú mi. mo ní láti make calls sí àwọn èèyàn kan kí ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ ń bẹ nínú òtẹ́ẹ̀lì kan ni wọ́n dẹ́ júwe òtẹ́ẹ̀lì ọ̀hún ká lọ rèé kí wọn. mo fi ọjọ́ tí màá wọlé ọlọ́run ọba sùn búra. gbogbo warders tí ń bẹ ní ẹnu ọ̀nà correctional center Agodi ni wọ́n ní líìsì orúkọ àwọn ọmọ ogun ìyá onídìrí tí ń bẹ nínú àhámọ́ ni wọ́n ní lọ́wọ́. tẹ́ ẹ báyìí lè dárúkọ wọn báyìí ẹ wọ gàù. tẹ́ ẹ báyìí lè láwọn lẹ wá kí ti yín ta. kí lẹ wá ń tàn wá fún? kí lẹ ń tànràn Yorùbá fún? kí lẹ fẹ́ fi géènì? fúnra Dúpẹ́ Onídìrí ó sì mú orúkọ Abíọ́lá ó sì wọ wọnú ẹrọ̀fọ̀. ó mà ṣe o. orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń gbé gẹ̀gẹ̀. kí ló dé tíjọba Nàìjíríà tí wọn ò celebrate May 29 torí pé wọ́n ti bọ̀wọ̀ fún Mashood Kashimawo Abíọ́lá ni. wọ́n ti bọ̀wọ̀ fún Mashood Kashimawo Abíọ́lá torí pé wọ́n ti ya ọjọ́ June 12 tá a di ìbò ní 1993 wọ́n ti yà sí ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà di ìbò tó dáa jù tí wọ́n sì nígbàgbọ́ wípé ó ní ìbò tí ò ní kọ́nu kọ́hónú àtọmọdé àtàgbà àtàrúgbó ni wọ́n jáde tó dìbò fún Mashood Kashimawo Abíọ́lá. sọ lórí burúkú yóò dìrí aṣẹ́wó. ṣé kò ti wá bà orúkọ Abíọ́lá jẹ́ báyìí? ṣé kò ti yí orúkọ Abíọ́lá sínú ẹrọ̀fọ̀? ṣé kò ti pò ó mẹ́rẹ̀? ẹ̀dá lóhùn. ìdí nìyẹn tá a fi sọ wípé
ọlọ́run ò ní já bímọ, ọlọ́run ò ní já níyàwó, ọlọ́run ò ní já ní ẹbí tí ó borúkọ wa jẹ́, torí orúkọ rere ó sàn ju wúrà ohun fàdákà lọ. àníṣe ká ní tí mo sọ yìí ká ní kò rí bẹ́ẹ̀ kí n má jèrè, ká ní wípé lóòótọ́ òtẹ́ẹ̀ ni wọ́n wà tí kì í ṣe pé kí ló ń porúkọ ẹ̀ ìjìnlẹ̀ Marcus àtìyá onídìrí àtàwọn adélé òfò tí kì í ṣe wípé wọ́n ń parọ́ fún wa ní tó jẹ́ wípé òtẹ́ẹ̀lì ló wà kí gbogbo ń tẹ́ ẹ bá dáwọ́lé ọmọ ojúṣe fún yín ẹ̀yin ìyá onídìrí àti ìjìnlẹ̀ àti black gold àti queen bee àti gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ tó bá jẹ́ wípé ẹ̀ ń pa irọ́ ni, tó bá jẹ́ wípé ìtẹ̀mí rí lónìí bẹ́ẹ̀ ló rí, tó jẹ́ wípé nínú correctional center náà wà, tó jẹ́ pé ibi tán wà kò sẹ́ni tó lè fojú kàn wọ́n, kò sẹ́ni tó lè béèrè wọn, gbogbo ń tẹ́ ẹ fojú àárọ̀ yín ṣe pátápátá ìjìnlẹ̀ Dúpẹ́ Onitiri black gold àti gbogbo ẹ̀yin tó kù, gbogbo ń tẹ́ ẹ fojú àárọ̀ yín ṣe pátápátá yóò dàrú lójú yín ni. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́, àlùbáríkà àwọn tó ń ṣẹ̀dá ilẹ̀ Yorùbá látòrí Lámúrú, látòrí Odùduwà, lórí Ọ̀rúnmìlà, lórí Ọbàtálá, lórí Ṣàngó, lórí gbogbo àwọn alálẹ̀ Oòduà, alálẹ̀ ilẹ̀ Yorùbá, wọn à ní jẹ́ ríre gbámú. kí ló dé? kí la fẹ́ fi rọ́ ṣe? kí la fẹ́ gé nínú rọ́? ìní ò mú mi lọ sínú ọ̀rọ̀ irọ́ tí mo rí tí mo sì rò wípé irú eléyìí ṣe é wáyé. só lórí ibú niyín ni, sẹ́ni òfò niyín ni, sẹ́ni àdánwò niyín ni, ẹ máa wò ó. ẹ̀yin ọlọ̀tẹ̀. ẹgbọ́n tó wí. dàbí orí ayélujára mà tutù díẹ̀. kí ló dé? operation fẹ́ẹ́m ti mú gbogbo yín lágbára mú à. kẹ́ ń gbọ́. tó bá jẹ́ pé àkọ́tẹ́lẹ̀ ni ẹ ti máa ta bọ́ún bọ̀ún 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 bí edé inú ìbọ̀rán. ẹ̀ ń gbọ́. Tinubu wọ́n ní ṣe ti kọ́ evidence yìí dání, wọ́n pè ní lájọ àgbáyé o. ẹ̀yin ọlọ́tí apá kejì ṣe ti di ẹrù yín lẹ̀. ẹ gbà sẹ́yìn. ẹ̀yin náà gbọ́, wọ́n ti pe Tinubu lájọ àgbáyé. àjọ àgbáyé èwo? ojú yín ló ṣe kọ̀sẹ̀yìn yín o, bẹ́ẹ̀ bá tiẹ̀ wá létí tẹ́ ti wà ní ìdálẹ̀. ṣé rédíò àbí tẹlifíṣàn ní àbẹ́ẹ̀sí lórí íńtánẹ́ẹ̀tì nígbà tí Tinubu pààrọ̀ orin àkọmọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà tó dá padà sí ti ayé ìgbàanì Nàìjíríà wí éèdì tó dá padà sí tayé ìgbàanì tó sì di mímúlò lójú ẹsẹ̀. ìdúná mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yẹn. ẹ̀yin ọlọ́tẹ̀. ó má dàbí orí ayélujára mà tutù díẹ̀. kí ló dé? operation fẹ́ẹ́m ti mú gbogbo yín lágbára mú à. tó bá jẹ́ pé àkọ́tẹ́lẹ̀ ni ẹ ti máa ta bọ́ún bọ̀ún 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 bí edé inú ìbọ̀rán. ó mà ṣe o. Tinubu wọ́n ní ṣe ti kọ́ evidence yìí dání, wọ́n pè ní lájọ àgbáyé o. ẹ̀yin ọlọ́tí apá kejì ṣe ti di ẹrù yín lẹ̀. ẹ gbà sẹ́yìn. now ẹni tó rí ẹ bá pé ti rí pé these people are just making jest of the entire Yorùbá. ṣé Tinubu ti kẹ́ evidence ẹ̀ dání? evidence kíni? why will you just come online just to say something
kábíyèsí rí ọlọ́mọ kú sùúrù o. ẹ̀ ń jí ó yé wa wípé ìjọba adelé operate níbo lẹ́kọ̀ọ́ta yín, níbo lẹ ti ń operate. Don't take all of us for fool. Gbogbo wa kọ́ lọ dẹ̀ náà, gbogbo wa kọ́ la mú kó mẹ́kọ, gbogbo wa kọ́ la mú kó mẹ́ gàrí. ẹ̀ ń jí ó yé wa wípé ìjọba Tinubu wípé wọ́n ti ní kí Tinubu kó evidence wá. This Tinubu you are talking about was still commissioning projects in Abuja yesterday and today. Ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lórí ibú ara yín tẹ́ ẹ ní wípé wọ́n ti ń sá lọ fún yín. The executive governor of Oyo State, Engineer Abiodun Oluwaseyi Makinde, ó sì commission òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn léni léyìí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ̀m̀bẹ̀. Gómìnà Abdulrazak Abdulrahman, gómìnà ìpínlẹ̀ Kwara ń bẹ̀m̀bẹ̀. Ẹjọ́ torí ọlọ́ọ̀dẹ bẹ́ẹ̀ náà ti ń sá lọ ni. Why will you just sit down online? Why will you just decide to be deceiving the entire 50-something millions ọmọ Yorùbá? Ṣé báyẹn wá la ponú tó ni? Ṣé báyẹn la yọ̀dẹ̀ tó ní Ọlọ́run? Ìyẹn kan jà tì mí. Ó ní kí ló dé tí n bá sọ̀rọ̀ màá máa make reference sí ìrìn àjò olóyè Sunday Igboho. Pé sólóyè Sunday Igboho nìkan ni Yorùbá nation ni. Olóyè Sunday Igboho nìkan has never claimed the glory of Yorùbá nation struggle. Olóyè Sunday Igboho wọn àti ìbọn tajà gbàgbàgbà wípé àwọn nìkan o làwọn ń jẹ́ Yorùbá nation. Ẹnìkan kì í jáwàdé. Ọ̀pọ̀ èèyàn báyìí ìní ń jẹ́ jàmọ́. Ẹnìyẹn tó wá dáhùn ó ní wípé Sólóyè Sunday Igboho fẹ́ láwọn ọ̀mọ̀ sí wípé Dúpẹ́ Onítìrí ó fẹ́ declare Yorùbá nation mà sí kíni, ṣọ́dẹ̀ níyín ni, sàmùkún mẹ́kọ níyín ni. Olóyè Sunday Igboho ẹni tó ti rí jàsàrí ṣé yóò wá sọ́ra ẹ̀dọ̀dẹ̀ to be fooled bí ẹ̀yin kan láti kó ọwọ́ pọ̀ pẹ̀lú ìyá Onídìrí láti ṣerú ìwà jẹ́nàjẹ́nà táwù yẹn? bó lè yàn ṣe bẹ́ẹ̀ nígbà tí èyí ṣe pé Olóyè Sunday Igboho ti decide páwọn ò ní wá sílé mọ́? ẹ sọ fún mi, báwo ló ṣe lè ṣe bẹ́ẹ̀? Mo dẹ̀ ń sọ ẹni pé I like to lay emphasis on it wípé gbogbo ọ̀nà tó Olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè tí wọ́n gbé ọ̀nà Yorùbá nation tí wọ́n ń gbé gbà kò séyìí tó mú jàgídíjàgan dání ń bẹ̀. Kò tí ì sí ọmọ tí ìjọba mú tí wọ́n arrest ní gbogbo ìgbà tó Olóyè Sunday Igboho ṣà àti bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n léwájú ìpolongo fún òmìnira ìran Yorùbá. Kò sí ìtì ọmọ tí wọ́n arrest tó Olóyè Sunday Igboho ṣà tí wọ́n ò gbà sílẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹjọ́rò gan wọ́n volunteer ara wọn. Wọ́n volunteer ara wọn láti jà fún ìran Yorùbá. Ìgbà tí wọ́n mú wa ní July 1st tá a dèrò Àbújá, ṣé ẹ mọ̀ the numbers of lawyers kódà tí èyí ṣe lọ́ọ̀yà Yorùbá tí wọ́n dìde wípé ọ̀nà tí wọ́n gbà kọlu lé Olóyè Sunday Igboho yẹn kò tọ̀nà torí pé Olóyè Sunday Igboho ò fi bì kankan gbójú àgan síjọba Nàìjíríà. Nítorí Olóyè Sunday Igboho ń sọ ni wípé ìran Yorùbá ò ṣẹrú mọ́. Fúlàní ajínigbé wọ́n ń dà wá láàmú, wọ́n ń fipá bá àwọn ìyá wa lájọṣepọ̀, wọ́n ń jẹ oko wa, wọ́n ń jí àwọn ìran wa gbé lẹ́yìn tán bá gba owó ribiribi lọ́wọ́ wọn tó ń pa wọ́n.
ó jẹ́ kí àwọn èèyàn ó dìde ká ṣùgbà olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Ẹ sọ èèyàn kan fún mi tí ọlọ́pàá mú nínú àwa tá à ń ṣe ìpolongo ńgbà yẹn tó lóyè Sunday Igboho ọ̀gbà sílẹ̀. And let me tell you, àwọn tí wọ́n lọ rèé hijack radio station amúlùdùn ní Màníyà Ìbàdàn, they are still in custody, they are still in prison. They are still in prison. Àwọn eléyìí náà tó ti wà ń bẹ̀. And I will tell you this, ibi tí wọ́n ti lò gbèsè ayé wọn nìyẹn. Because ìyá onídìrí ò fìgbà kankan gba agbẹjọ́rò fún wọn, kò dẹ̀ sí agbẹjọ́rò kankan tá a fẹ́ dúró fún ọ̀daràn. Ẹ̀yin náà wò ó, ìgbà tí ìjọba da ilé bíi 11 lulẹ̀ ní Fárúkù, ní Fátúsì, tí wọ́n dalé bíi 11 kalẹ̀ ní Fátúsì lólómi. Ẹ dá ń lóhùn, agbẹjọ́rò wo ló jáde wípé àwọn fẹ́ jà fẹ́ni tó nílé? Human rights organizations wo ló jáde pé fẹ́ jà fẹ́ni tó nílé? Ìgbà tí wọ́n wó ní Ṣàgàrí, níbi tí ìyá onídìrí àtòpònú Adélé tí wọ́n ti make speech wọn, ẹ dá ń lóhùn, èèyàn wo ló dìde pé wọ́n fẹ́ gbèjà wọn? Tó bá ṣe pé ọ̀nà tó tọ́ ni, àwọn èèyàn ó dìde mọ̀nàkàì, wọ́n dìde láti gbèjà pé ìjọba ọ̀nà tá ẹ gbà wó ilé yìí, ọ̀nà tá ẹ gbà mú àwọn èèyàn yìí kò tọ̀nà. When we came back from detention, I was one of the witnesses in State High Court in Ibadan. Do you know the number of SAN led by Chief Yomi Aliu tí ń gbẹjọ́rò fọlóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ? You know, at the point, Barrister Fẹ́mi Fálànà SAN, àwọn náà dìde láti jà fọlóyè Sunday Igboho torí wípé wọ́n rí wípé ìrẹ́jẹ ni, kò sì tí ì ṣe tó lòdì sí òfin. Ìyá onídìrí, now tell me, ṣé fábílì àwọn tán kó ṣé wọ́n lè gba agbẹjọ́rò fún wọn bí? Agbẹjọ́rò wo ni ó dìde nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí? Àfi bẹ́ẹ̀ bá lè gba agbẹjọ́rò tó bá jọmọ Ìgbò ló kù. Ṣé lè gba agbẹjọ́rò Haúsá kó wá jẹjọ́? Agbẹjọ́rò Yorùbá yóò bọ́ ta nígbà tí ò ní fẹ́ kán revoke òun, torí pé ẹ̀rín lọ́nà tó tọ́. And I expected you pé ẹ̀yin gángan dàgbéra yín ní the Democratic Republic of Yorùbá, ó yẹ kẹ́ ẹ ti ní agbẹjọ́rò yín, ó yẹ kẹ́ ẹ ti lágbẹjọ́rò, ó yẹ kẹ́ ẹ ti ní Chief Justice of orílẹ̀-èdè yín, léyìí tí ó jẹ́ kí nǹkan rọrùn. Ẹ wá ń tan gbogbo ìran Yorùbá. Ìyá Onítìrí, balalẹ́ bá ní ọ dáa fún ọ, ìwọ àtàwọn ikọ̀ rẹ, ọlọ́sàn-án ò ní jẹ́ o. Bọ́lọ́sàn bá ní ọ jẹ́, aláàárọ̀ ó yàrí. Kí ló dé? Ẹ dẹ̀ mú gbogbo nǹkan, ẹ dẹ̀ bàjẹ́. Cut me anywhere. Ó dùn á dé nìyá onídìrí náà. Ìgbà tó bá tiẹ̀ lè múrú ìjìnlẹ̀ tí ń sọ pé wọn ò gbọdọ̀ gbé òkú ọmọ bọ̀tá wá sílé láti wá sin. Ìkàlẹ̀ yìí bíbù yìí o. Awíkóńkó, ẹ mọ̀ àtáàkì ẹ lórí pé ń ṣègbìyànjú pé ká ẹ jẹ́ àgbà òkú. Ká gba òkú Saheed ọmọ bọ̀tá
káwọn ọmọ rẹ̀ lè ríbi tọ́ka sí gẹ́gẹ́ bí ojú orí rẹ̀. Saheed ọmọ bọ̀tá kọ́lé sí Kòròdú náà. ẹ mà gbójú ágẹ sí i tó bá ṣe pé lóòótọ́ ẹ mean well fún ìran Yorùbá. Kí ló dé tọ́mọ Yorùbá ó kú sílùú àjòjì tẹ́ni wọn gbọ́dọ̀ tẹ́ẹ̀mọ̀ sa gbogbo agbára pé wọn gbọ́dọ̀ gbókù ẹ̀ wálé tí èbá ṣe pé lórí burúkú nìyí. ẹ sọ fún mi gbogbo ayé ló mọ̀ pé Professor Banji Akíntóyè wọ́n gbé Yorùbá Nation lọ sí UNESCO tó dẹ̀ jáde ńbẹ̀. ẹ jẹ́ n wò ó ẹ jẹ́ kí n wò ó let me check it. mo fẹ́ wò ó. mo fẹ́ wo nọ́mbà tí bàbá yìí tí wọ́n gbé Yorùbá Nation tó wà ní UNESCO. mo fẹ́ wò ó. wọ́n gbé ọ̀rọ̀ yẹn mo fẹ́ wo nọ́dà pé 20 something àbí 40 ní orílẹ̀-èdè tó line up lẹ̀ wípé wọ́n ń pè fún òmìnira. mo fẹ́ gbìyànjú láti wò ó ni o. torí wípé àwọn dẹ̀ lẹ́fídẹ́ǹsì. Number 45. That was the year 2020 on the 13th. Ní bàbá Bánjí Akíntóyè gbé Yorùbá Nation wọ UNESCO, wọ́n dẹ̀ wà ní number 45. UNPO, sorry. UNPO. Unrepresented Nations and People's Organization, UNPO. Unrepresented Nation and People's Organization, UNPO. Number 45 ni bàbá Bánjí Akíntóyè ló gbé sí tó dẹ̀ ní ẹ̀rí máa jẹ́ mi ìsórè. Yorùbá Nation becomes 45th member of UNPO. Can you see it? Can you see it? Ẹ̀yin ọmọ evidence wà náà. Ẹ kàn ń tàn wá. United Nations ṣe kíní kan. United Nations this. United Nations that. UNPO was founded in February 11, 1991. Ní Netherlands. Ẹ dá mi lóhùn. That evidence alone ó ti fi hàn wá wípé Professor Banji Akíntóyè may be slow but he is steady. Wọ́n dẹ̀ ń follow gbogbo guidelines tán fún wa pé first thing you do is to create awareness. And that is where Olóyè Sunday Igboho came in. The awareness was massive. Across Nigeria kò síbi tí wọn ò ti mọ̀ wípé Yorùbá Nation milẹ̀ pé awareness yẹn ó milẹ̀ sovereignty everywhere souvenirs wọ́n pín káàkiri inú ọjà inú everywhere they did it peacefully and there was rally everywhere. Onitiri ó dùn adé
you never show face anywhere. Èèyàn kan ṣoṣo tó mọ ilé rẹ iná ni ọmọ bọ̀tá àtàwọn dẹ̀dẹ̀rẹ̀ kọ̀ọ̀kan tó ẹjọ́ ń parọ́ fúnra yín. Ta ni ọmọlé bàbá Bánjí Akíntóyè? Ta ni ọmọ yìí olóyè Sunday Igboho? Most people believe olóyè Sunday Igboho's house was the headquarters of the Yorubas because èrò máa ti ń bá síbẹ̀ ni. Ìgbà yẹn ẹ rí bí àwọn èèyàn gidi wọ́n ń wá. They were associated with olóyè Sunday Igboho, àwọn bíi Honorable Shina Abiola Pella. Bó tiẹ̀ jẹ́ wípé wèrè èèyàn kan bíi Fẹ́mi Fani Káyọ̀dé. Fẹ́mi Fani Káyọ̀dé ọ̀nà wá. Alhaji wa Akeugba Gold. So many people. Wọ́n wá in solidarity for the movement then. Wípé ìwọ Ìgbòho ìntọ́ ń jà fún ìntọ́ dáa ni ìntọ́ yẹ kí gbogbo ládéládé lóyè kọjá fún ni. Kábíyèsí ọba Tímsì ọba Sọmọlú Bariga, he came all the way from Bariga. Kábíyèsí ọba Adétòkunbọ̀ Olú Orílẹ̀ Kẹ́mta, he was very, very much supportive. And if you care to know, ẹ lọ rèé béèrè àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó tó kí ìran Yorùbá dádúró ọba kábíyèsí ọba Okùn Adé síjú Adé ni. Ọọ̀ni Oníbùṣe Olúbùṣe àná Ọọ̀ni ọba Okùn Adé síjú Adé. Ẹ lọ go and check the record. Wọ́n wà lára àwọn tó ń pè fún ìdádúró ìran Yorùbá. Kálá wọ́n ti ṣe bí olórí burúkú bí Onitiri ṣe ṣe yìí ni nǹkan ti dàrú tipẹ́. But everybody were following due course. Not until tí ìyá Onitiri dé tó dẹ̀ jeopardize effort tí gbogbo àwọn bàbá yìí ti ṣe. Even the so-called Atanifere bí a ṣe ya kòkíìtò, they were still supporting one side. Àwọn ẹbí tán bá rí i pé àwọn ọmọ yìí ti lápá wọ́n ń support náà àwọn bíi bàbá Ayọ̀ Adébánjọ. Even Gani gẹ́gẹ́ ṣe yọ lórí ikú òsàtó. Ààrẹ Gani Adams bí ẹ ṣe ya ẹni tó yẹ pé bí ìran Yorùbá bá ń lọ báyìí báwọn ṣe ń lọ rèé. He was still supportive torí mo rántí dáadáa nígbà tó lóye Sunday Igboho ṣàtọ́lọ́ rèé kí wọn. Ọba wo ni ọmọ kábíyèsí ọba Àtaọjà Òṣogbo. We have the video. Adáàfin wọn náà. Ewì Adó l'Èkìtì. We were in his palace. Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta a wà láàfin wọn náà. Adáàfin Olúbàdàn ìgbà náà ọba Sálíù Àkànmú Ọlásùpọ̀ Adétúnjí. Tí ẹ dẹ̀ mọ̀ wípé Adáàfin Aláké, Adáàfin Àwùjalẹ̀, Àkárìgbò Rẹ́mọ operate lórí afẹ́fẹ́. Ẹ kàn wá dé ẹ dẹ̀ jeopardize gbogbo effort yẹn. Èmi ń sọ fún yín o, tó bá ṣe wípé kò sí àwọn ọmọ sójà Ìyá Onídìrí tó bá sí ní prison kí n má jèrè. Àmọ́ tó bá ń bẹ̀ kí n jèrè, kí n ṣòwò, kí n rí bá ti ṣe, kí n rọ́nà gbégbà. Wọ́n ṣe list orúkọ wọn ní gbàgàdàgbàgàdà. Wọ́n àmọ̀ kó lórí bu ní kí ni yín, you've tarnished the name of Yorùbá nation. Èèyàn kankan ní jẹ́ Yorùbá nation, gbogbo ọmọ Yorùbá ní Yorùbá nation. Because when you are talking about Western region, you are talking about Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá náà ní gbogbo ilẹ̀ Yorùbá. Àsìgbọ́ èdè ní pé kíní kan.
Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Èkó, Ògùn, Kwara, Kogi. That is Yorùbá nation. Tó bá ti jẹ́ gbogbo agbègbè tá ti ń sọ èdè Yorùbá, we call it nation. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Yorùbá ti ń jẹ́ orílẹ̀-èdè tipẹ́. Wọ́n ti ń jẹ́ tipẹ́, kì í ṣèní. Pé èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ democracy láyé Ìbàdàn ló ti bẹ̀rẹ̀. Ìgbà tí Queen Elizabeth ọmọ fíṣítì Nàìjíríà, Ìbàdàn ni Queen Elizabeth Road ń bẹ Mọ́kọ́lá dọ̀la. That was the first dualized road ní gbogbo Nàìjíríà. The first stadium tọ́kan ní Ìbàdàn ní Liberty Stadium, náà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium. The first tallest building Ìbàdàn ní l'Africa. The first skyscraper Ìbàdàn ní. The first university Ìbàdàn. The first radio station Ìbàdàn. The first television station Ìbàdàn. Gbogbo nǹkan pátápátá ilẹ̀ Yorùbá lọ́làjú ti bẹ̀rẹ̀. Ilẹ̀ Yorùbá ti ń jẹ́ nation tipẹ́. Wá ìtẹ́wájú olórí burúkú. Show us evidence. United Nations wèrè yín tẹ̀ ń sọ. Torí ẹ̀ náà ní ká mú Tinubu ọmọ evidence. Evidence on what? Àwa tá a ní enough evidence lórí bí wọ́n ṣe balẹ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ jẹ́, bí wọ́n ṣe pààyàn gbà yẹn gan. I visited United Nations headquarters in Abuja. If you care to know, ti yín àdá. Ẹ kàn bá gbogbo òrìn àjò jẹ́ fún wa. Torí irú nǹkan ìfẹ́ sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Mo sọ yìí mo dúró ná. Torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀. Abéyìí tí mo sọ yìí, ó yẹ kó ti yí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ya Onítìrí pé obìnrin yìí ń tàn yín ni. Àní ẹ sọ fún mi, àwọn ọmọ yìí ń bẹ ní correctional center lókè òjé nìbàdàn. Ìwọ tó bá wá mọ̀ pé o tó bẹ̀, o tó gbangba sùn lọ́yẹ́, tó o fẹ́ já mi nírọ́, pàdé mi ní correctional center láago 8. Aago 8 òní ọjọ́ Jímọ̀, pàdé mi ń bẹ̀. Pàdé mi ń bẹ̀. Kọ́ ọ wá béèrè wọn pé wọn ò fi hàn ọ́ kó wo ohun tí ó ṣẹlẹ̀. Ẹ̀yin olórí burúkú ọmọ ìran kíran gbogbo. Gbogbo etí tá a fi ń gbọ́ mi kò ní di láíláí, ojú tá a fi ń wò mí ò ní fọ́. Àárínilóde àbèrè, àárínilóde àbèrè, àárínilóde àbèrè orúkọ ẹni. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọbọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyàmọ́yà. Ìbàdàn ṣẹ́rú ẹnìkan kan ogun òkó wa rí o. Happy birthday to me in advance. June 6 is my birthday. Yes. Gbogbo birthday mi ní máa ń ní kọ́má. Bẹ́ẹ̀ bá gbàgbé. June 5. 2021 ẹni wọ́n kọlù wọ́n ní Ìgangan lẹ́lẹ́kejì.
June 6 2022 ni wọ́n kọlù wọ́n ní Ọ̀wọ̀ ní Catholic Church. èmi náà sì ti mo ti lé lá ọdún kan tó ti ń súnmọ́ pẹ́sẹ́pẹ́sẹ́ nǹkan kan bọ́dì lè máa dì sí ìfù ọjọ́ tí ń bẹ lórí ìtìá náà. olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àkàtà lọ́rẹ̀ ilé téńté ojú tó lé ojú tó ko. ọmọ wa nígbòho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ aládélàdé ládé aláàfin ọ̀ládé adé orí aládékún ẹgbàfà láàfin. mo máa ń sọ gbogbo ìgbà bọ́ bá rú ọ lójú bọ́ bá rá láàfin lọ́nà béèrè. gbogbo ọmọ Yorùbá pátápátá tí ń wò mí wà ní rùkú yín wá bá wa nílé láti diaspora. gbogbo ẹni tó wà nílé pátápátá wà ní túfọ̀ ọkú yín lójijì ọwọ́ wa báyìí láì gba oore wa. ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn. gbogbo ẹni tí ń wá ọmọ nínú ìran Yorùbá Ọlọ́run fún yín lọ́mọ ọmọ bẹ̀rẹ̀ nílé aládìí. òjòjò sì ní sowó kó má lè nájà kókókó báyìí lára ta lé Àdìsá ọmọ Adéyẹmọ kókókó báyìí lára rí ọmọ lé. I love you all and I will continue to love you all. God bless you. Ó dàbọ̀.